ọ̀rọ̀ yín méjèèjì kò ṣeé dá sí bẹ́ẹ̀ méjèèjì máa ń jà bíi cat and dog nìyẹn so ẹ máa mọ bẹ́ẹ̀ yín máa ṣètò ẹ̀. nǹkan tó máa sọ nìyẹn wòyí tàn sọ dùn ọ̀rọ̀ iṣẹ́ wíwá yìí ó ti sú èmi o. kí ló ṣẹlẹ̀. wo náà a ti graduate náà ó ti tójọ́ mẹ́ta náà síbẹ̀ náà a ò iṣẹ́. kí ló wá fẹ́ ṣe tó wẹ́ ni ò bá ti tẹ̀kú dà èèyàn kì í bèrè ikú tó pa bàbá ẹ̀ àwọn bá gbìyànjú sí náà ni. anyway ìwọ ní problem náà ń tiẹ̀ ìdí tí ò fi ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò òun ni kò kọ yé mi. kí ló mi. Silver of course. Oh, baby. Ẹni tó lórí kí ló ṣẹlẹ̀. kò ní mo ti wọ́n ti bàyí látàárọ̀ wọ́n dé bá mi drop key fún bọ̀bọ̀ yẹn. baby. ẹni ní fìlà kò baby. lórí o tìmùtìmù kágbé náà sínú ojú láyé ọmọdún inú èmi àti sí bàbá ni mo sọ̀rọ̀ fún tani nígbà tá à ní gbọ́n mi tí omi ò tó kankan kí ni ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ṣe fẹ́ jẹ́. kí ló wá fẹ́ ṣe báyìí. mo fẹ́ kó bá mi bẹ̀ ẹ́ ni mo fẹ́ kó bá mi bẹ̀ ẹ́ bóyá ó tiẹ̀ lè sọ nǹkan tí mo ń ṣe fún ẹ ṣebí tí bá mọ nǹkan tí mo ṣe màá mọ bí mo fẹ́ dojú ẹ̀bẹ̀ kan. it's okay kò le tó yẹn náà màá bẹ bá Silver sọ̀rọ̀ bí a kì í pè é. no má pè é sí Silver láì kí ọmọ disturb ẹ tó bá wà níbi iṣẹ́ o lè pé tó bá ti dálẹ́ bí ọwọ́ aago 9 àbí ọwọ́ aago 10 ó ti máa feel relax nílé. kò le tó yẹn náà Búkì kò le tó yẹn ọ̀rọ̀ ọkùnrin ò tó pọ̀ náà màá bẹ bá sọ̀rọ̀ ṣùgbọ́n. ok ó ṣe gan. it's okay ó ti tán you're welcome. dáṣà jẹ́ kí n tètè máa lọ. ò fọ́n ni ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ já wọlé lọ́jọ́ kó wá lọ jẹun. lọ́nbó ìgbà wo nìyẹn dé jọ dídé wá lọ jẹun. kò ṣe mí lẹ́sẹ̀ fún un no reality kò yẹ pé níjọ́ èmi single mood ni for real. Silver so for a whole week kò sí in good mood. bá mi sọ̀rọ̀ náà kí lọ̀rẹ́ mi ṣe fún ẹ. like I said kò ṣe anything fún mi but nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé business mi ní àwọn problems kékeré gan wọ́n á rí pé mo ní láti focus kí n lè get solution so kò ṣe mí. Silver. mo ṣe pé lálẹ́ àná èmi mú pé a sọ̀rọ̀ you can confirm from her mo pé bí a sọ fún ẹ. wẹ́ẹ́ tó bá èsì ṣá. Anyway kí n lè wo máa jẹ báyìí mo ní ẹ̀fọ́ rírò mo dẹ̀ ní ẹlẹ́gùsí náà nínú freezer so máa kàn wọ kitchen sí máa gbé jáde máa sáré bẹ̀ wọ́n mi irú nǹkan ló fẹ́ kí n prepare sí. wo mi ò jẹun the fact pé kò kí n ṣe pé o ká Búkì pẹ̀lú Dàmọ́lá ó ti tó fún mi lóúnjẹ. DANSIA má bínú jọ nǹkan tó sọ́ọ̀sì ṣó lè bá mi repeat ẹ̀ then ta ni Dàmọ́lá gangan bá mi sọ̀rọ̀ náà ta ni Dàmọ́lá. ó lè take it easy now ṣé nǹkan tó dáa bẹ́ẹ̀ ṣó wà fihàn kan ni. àti tàtúntà tún Dàmọ́lá ta ni Dàmọ́lá. ó lè take it easy Dàmọ́lá mélòó ló mọ̀ mọ́ Búkì ex ẹ̀yẹn náà ni. so o mean pé Bukola is cheating on me with her ex. láti gbà wo tí mi ò bá ní ṣìkà o á ti tó 4 months tóun méjì ti ń gbé àwọn káàkiri. 4 months mo máa níkà o. Dàmọ́lá wo. Silver mi ò understand nǹkan tó ń sọ.
Silva, why are you saying all this? How? When? Where? Mi ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. Mi ò fẹ́ Dàmọ́lá mọ́. Silva, me ṣe anything. Hello? Hello? Timu kagbe na sinu. Dansia kí ló sọ? Tani kí ló sọ sọ̀rọ̀ náà? Ṣó fẹ́ gbọ́ tọrọ. Gbàgbé nípa Silva. Gbàgbé kí ni? Lẹ́yìn ọdún mélòó? Dansia má sọ̀rọ̀ báyìí náà, má sọ̀rọ̀ báyìí. Buki, you are my best friend. Mi ò dẹ̀ lè parọ́ fún ẹ. Mi lè rí nǹkan tí ò dá kíní kò ṣe. Silva is no longer interested in this relationship. Wo ọ̀rẹ́ mi, Silva ti move on. What? Silva move on? Wait. Ṣókábìrì mọ́ lọ́dọ̀? Rárá o. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó fi hàn pé kò nífẹ̀ẹ́, kò rí tiẹ̀ rò mọ́. Kò rí tèmi rò mọ́? Yes, of course. Kí n gbàgbé ẹ̀. I can't just forget him like that, Dansia. Silva ti pa mí. Relationship ọdún mélòó ló ń sọ̀rọ̀ ẹ̀ yìí? Silva ò lè ṣe bẹ́ẹ̀ fún mi. Dansia, Silva ti pa mí. Mi ì ṣe kókó fún ọ. Mi ì ṣe kókó fún Silva. So kí ni mo wá ṣe? Buki, fine girl ni ẹ́. You won't understand. I understand. I love him so much. I love him. Wàá rẹ́ lò mí náà. Bọ́kọ bá kọ ni, ọkọ náà la máa ń fẹ́. I say you won't understand though. O máa fi ronú para ẹ̀. Ṣe lè fún mi. I love him. Tèmi fún Ademola tèmi fún ẹkún ẹ̀dásùn àìfẹ́ bí àdánwò. Tá a bá lọ síwájú, Búkì ni. Tá a bá tún lọ sẹ́yìn, Búkì ni. Tá a bá yà sọ́tún, Búkì yìí náà ni. Tá a bá tún wá yà sósì, Búkì wèrè yìí náà ni. Ṣé Búkì nìkan ló ráyé wá ni? Èmi ń kọ́. Gbogbo àwọn ọkùnrin tó bá wùn mí ló máa ń lọ sọ́dọ̀ Búkì. Kò dẹ̀ kí n ṣe pé ó nẹ́wà jù mí lọ tàbí ó máa rámú jù mí lọ. Kí ló wá dé tó jẹ́ pé gbogbo nǹkan tó dára báyìí ọ̀dọ̀ Búkì ló máa ń lọ. Táṣàkù máa wá lé mi kiri. Kò burú. Àmọ́ Búkì, màmá bẹ́ẹ̀ ná tán bí owó. Wàá gbà. Wàá mọ̀. Gbogbo nǹkan tó ń sọ yóò strange. You are getting the whole thing wrong. Lóòótọ́ èmi àti Dàmọ́lá fẹ́ra wa nígbà tá a wà ní school 100 level, and láti gbà yẹn títí di sìn mi ò rí Dàmọ́lá. Ó dúdú ni ó pa mi mọ́ bó ṣe rí. Silva, mi ò fẹ́ Dàmọ́lá. Mi ò fẹ́ Dàmọ́lá. Bukola. Yes sir. Mo ti gbọ́ ẹ. Thank you. Ṣùgbọ́n èmi Silva mi ò lè fẹ́ aṣẹ́wó àṣìyàwó. No. Èmi aṣẹ́wó? Lẹ́nu ẹ̀ Silva. So o mọ̀ kí mo máa mọ̀ àbí? Àṣírí ẹ ti tú náà. Aṣẹ́wó ni ẹ́, onínàbì ni ẹ́, olè ọ̀lẹ olóorun ni ẹ́. Anyway, bounce. Get out of my compound. I am done, please. Onípa aṣẹ́wó ni mí. Okay. Aṣẹ́wó ni mí. Mo gbà bọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. So ìwọ náà ti ẹ gbà pé aṣẹ́wó ni ẹ́. Mo gbà pé aṣẹ́wó ni mí. Okay. Anyway, mami àti fiancé mi ń bọ̀ bí n sìn. Mi ì dẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n bá ẹ bí ká má bàa máa pariwo. Bí fa wàhálà. Your fiancé? Yes. So. Ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀? Okay. Bukola. I'm sorry. Bukola. Time to go. Please. Silva ò dé jọ̀ọ́. Bukola, bounce. I'm sorry. Bukola, bounce. Please. You know what I can do. If I go get it, Bukola, just move, please.
Siva, I'm begging you. Just go, please. Please. Go. Kola, I am done. Go. Here. Siva, Get out. Igi alani belibo. Ta ló máa gbèrú yẹn sílẹ̀. Ikun jagere already o. Goma kan to dun pa ni o. Okete degbalata. Oka obori. Iti bá mi bẹ̀ Siva pé kí ni mo ṣe fún? Kí ni mo ṣe fún tí ó fi fẹ́ rí mi mọ́? Bukola ṣọ́rẹ́ o kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ gan-an fẹ́ kó bá mi ní èwo ló ọlọ́mọ ike mi lógun suicide láyé mi o èwo ló kọ́ bẹ̀bẹ̀ silver ọmọdún mélòó ni ọmọ ìkiri ara ẹ̀ ní ẹ̀ náà. Mami mú lọ sílé Siva. Tí bá rí bí Siva ṣe lé mi jáde torí obìnrin, Siva ná mi. Mami Siva ná mi. Siva sọ pé wọ́n fẹ́ rí mi mọ́. Ṣé ẹ wá jẹ tuntun? Kí ló jẹ́ tuntun nú ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ rí lórí ìta ilé ayé tá à ń gbé yìí? Dá mi lóhùn gbogbo alámọ̀wá ọkùnrin bí ṣe wà yìí ní ìṣọmọ ekele orí tí mo fi ṣèwé òun náà ló wà lórí mi yìí ipò tẹwà yàrá náà ti wà mẹ́kọjá la fi débi ta dé yìí kò dẹ̀ sí nǹkan tá a rí rí bọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn tó bá ti yó tó báyìí ọmọ àwọn abẹ́kùnbẹ́kùn káàkiri ni ó pín ìdẹ̀lẹ́ ní kó parẹ́ nítorí ẹ̀ because ó débi ìṣòro pariwo Siva tó Siva bá ní wọn ò fẹ́ ṣe bóun ṣe ṣe ó dẹ̀ wá góòdù àbí nǹkan mi wà mẹ́rin ṣọ́dọ̀ Siva láyé pin sí ni ọmọdún mélòó ló fẹ́ parẹ́ nítorí ọkùnrin dá mi lóhùn. Siva nìkan ni mo lọ́wọ́. Siva nìkan ni love. Siva nìkan ni wọ́n love. Báwo lè jẹ́ kí relationship 5 years kó kọ̀ lọ bẹ́ẹ̀? Ẹ ó tí ó bá sí bó ṣe jẹ́ náà kí ni ìwọ náà takú tọkùnrin kan fún 5 ọmọdún mélòó ni ẹ tó takú tọkùnrin lọ́wọ́ láì jẹ́ pé ní forúkà sí ẹ lọ́wọ́ láì jẹ́ pé forúkà sí ẹ lọ́wọ́ ọmọdún mélòó ni ẹ tó dúró tọkùnrin fún ọdún márùn-ún báyìí kí n bínú sí ẹ o báyìí kí yóò gbọ́dọ̀ ó yẹ kí n fi bínú pé Siva náà kò kí n tó jẹ́ pé ní. So kí ló dé fún hypertension àkí ló ṣẹlẹ̀ gangan náà mo ní pé mo lè rọ ẹ kí ló ṣẹlẹ̀ fẹ́ pa mí ni ṣé ó fi hypertension torí Siva ni. Ẹ má bínú, nǹkan bá mi bẹ́ẹ̀ ni. Kí ló dé ṣéǹjì mi dà ọba ìjà tẹ́lẹ̀. DANSIA baby already. Kí ló ṣe ẹ́? Ó ro ṣọ́wọ́ Siva náà ló gbé sẹ́mi. Mi ò rò. Mọ́ sí nípo ló fẹ́ rí mi. Mo fẹ́ rí ẹ̀ ọ̀rọ̀ Siva náà ni. Siva pè mí. Siva pè ẹ́. Ọlọ́run ò lè bìlì. Siva pè. Kí ló sọ? Ó pè mí a dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ tá a sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi gangan ni mo pè é àmọ́ kò gbé kọ́ mi. Ó wá tó ní ìjẹta náà ni ìjẹta ló pè mí ó lóun ti dárí jìn. Ó ti dárí jìn mí. Thank you. Ṣébí mo sọ fún ẹ mo ní onísùúrù. Mo mọ̀. Ẹ̀yin onísùúrù lọ́lọ́run wá. Sọ pé lóun kó pè é. Tó bá dàbí rọ ìwọ pè é sìn ó máa gbé kọlẹ̀. No mo tiẹ̀ ti trust ẹ̀ ó ṣì gan-an. Àmọ́ kọ́kọ́rọ́ kan bèyìn ajá jẹ o. Kókóró wo ló tún bèyìn ajá jẹ́ ń sìn? Ṣé nǹkan tí bá ní o ṣe ṣó máa lè ṣe báyìí? Màá ṣe náà. O máa ṣe. Bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Siva. Gbé tiẹ̀ wá. Kí ni àyè ń ṣe irú ẹ̀ náà? DANSIA ní kò fẹ́ rí mi. Yes, actually ó yẹ kí n pè é fúnra mi but inú tó bí mi níjọ́sí mo ti fi bínú yẹn delete number kó lórí fóònù. Siva, jọ̀ọ́ torí Ọlọ́run, má bínú sí mi, I'm sorry. Please forgive me. You know what? If I were
we're still angry with you. Mi ò ní ní kí ọ̀rẹ́ ẹ bá mi pè é náà. Jókòó, ìyẹn ti kọjá. Jókòó babe, jókòó. Thank you. You're welcome. Sit down. How are you doing? Fine. I've really missed you. You know my style. I'm on quickie now. You started. Okay. You know my style. Same here. Hello, babe. Ó ti wá ń bẹ̀ ọ́. Òun náà ni mo fẹ́ ṣe báyìí. Okay, but DANSIA, ẹ̀rù ń bà mí. Mo ti gbọ́. Okay. Mo ti gbọ́. Okay. Hello, DANSIA. Silva, ṣé lè lo wà? Yeah, ilé ni mo wà. Ṣé Búkì wà pẹ̀lú ẹ̀ ń bẹ̀? Ó wà ní kitchen. Ṣé kí n bá gbé fóònù fún ni? No, má gbé fóònù fún un. Mo kàn fẹ́ já ẹ sí nǹkan kan ni. Kí ni ẹ? Wo anything tí Búkì bá gbé fún ẹ, má jẹ o, especially tó bá jẹ́ tíì. Má mu o, poison wà ń bẹ̀ o. Tea? Poison? Kí ló ṣẹlẹ̀? Má pariwo náà, ṣó fẹ́ kó bá mi ni. Mo fọlọ́run bá bẹ̀, mo ò sọ anything fún ẹ o, torí mi ò wọ kábẹ́jọ́. Okay. It's fine. Oh, baby. Your tea is ready. Thank you. Ìwọ ò mú ni. Ọmọ kò ní bẹ́ẹ̀ ṣe máa mu tea tọ̀dọ̀ mi. You don't like sugar. Èmi dẹ̀ like sugar pọ̀. It's true. Bukola, mo nínú tea yẹn. Tọ̀dọ̀ mi wà ní kitchen now. Oh, you want me to drink your tea so that when I'm out tọ̀dọ̀ mi? Mi ì exchange anything pẹ̀lú ẹ̀. Ilé mi fẹ́ kájọ. But baby, tea mi wà ní kitchen now. Okay, ṣé nǹkan mi wà ní dẹ̀? No. Take from this tea. Baby, this is not my tea. Ìwọ ni mo ṣe fún now. Just take it. Bukola, if you don't take from this tea, I'm going to strangle you with my head right now. Take from this tea. Come, what? Bukola! Bukola! What you sow is what you reap. So, DANSIA ló ṣe like me. Alatẹnujẹ fine boy, alatẹnujẹ. Nígbà tó wá ń dúpẹ́ lọ́wọ́ mi jọ kí ni mo fi jẹ́ ìyá lórí ẹ̀? Wọ́n bá ń kọ́ tágbára òbí bá ká láti fi tọ́ ọmọ, òbí gbọ́dọ̀ ṣe é fún. Irú àwọn nǹkan tó òbí gbọ́dọ̀ ṣe fún ọmọ lélẹ́yìn torí ọjọ́ iwájú. Nǹkan tó máa dásìkò kan, ó ti di dandan kí bẹ́ẹ̀ mi ṣe ti tọ́jú ẹ̀, ó ti dandan kí wọ́n náà tọ́jú èmi náà. Má tiẹ̀ tọ́jú ẹ mọ́ mi. So ó ti dandan fún mi láti nǹkan tí mo bá gbìn òun ni màá ká lọ́jọ́ iwájú. Thank you. Ẹ ṣé gan. Mọ́mí, bẹ́ẹ̀ mi àti yín ṣe ń sọ̀rọ̀ yìí, ohun mi rántí ọ̀rẹ́ mi DANSIA. The fact pé kò níyàá mọ́, ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Maybe ká ní pé ó níyàá ń sìn, gbogbo bẹ́ẹ̀ mi àti yín ṣe máa ń ṣe, òun àti mọ́mí ẹ̀ náà wọ́n bá jọ máa ṣe. Ọlọ́run á ṣe yà fún ẹni tí ó yà. Ọlọ́run á dùn ọ̀nà nínú. Àmín. Ọlọ́wọ́ sọ̀rọ̀. Mọ́mí, mo ti wá wọ́n kankan. Mo rò bóyá shop tẹ gbà fún mi yẹn. Bóyá kí n kọ̀ fún DANSIA ní space kó máa tàbí drinks and everything. Ó kàn máa jẹ́ like little space. Ìyẹn ló wá ń béèrè àyè lọ́wọ́ mi fún mi. Kò sí wàhálà.
Thank you. Rárá ma. Yes ma. Ẹ ṣé mọ́mí, thank you. Òkété dẹ́gbàládá ọ̀káwọ́ borí ọkọ̀ wa nìkan àti wà ọwọ́ rẹ̀. Ẹ fún mi náà màmá. Ṣé wàá lọ sọ̀rọ̀? Èmi ni mà. Kí n fún ẹ láìlọ́n. Ọjọ́ èlò lóra tó fẹ́ gba láìlọ́n. Come on, get lost. Give me láìlọ́n. Hey, àwọn ọmọ ayé ìsìn yìí. Kí ló dé tó ń pariwo mọ́ kọ́sítọ́mà ibẹ̀ yìí? Mo ń pariwo mọ́ kọ́sítọ́mà. Ṣé kọ́sítọ́mà lélẹ̀? Randu Avenue. Oh, customer is always right o. Customer is always right. Irú right o, ṣé ìgbà jẹ́ human rights? Ẹ ti bínú. And again, customer is always right o something. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi Bùkọ́lá o. Customer torí ẹ̀ bá pé òun ló máa right lọ́dọ̀ mi. Ìtorí ò bá pé kò lè right. Ìwọ náà imagine ọmọ kan tó dàbí ìkọ̀kọ̀rẹ́ yìí. Mo ní good news fún ẹ. Really? Mo sì mi ní pé a máa fún ẹ ní space tí wàá máa ta pure water. And wọ́n ti bá one or two people tí wọ́n máa supply ẹ̀. And with the way tí mo ṣe ń rí gbogbo the whole thing, it's like mo ṣe fẹ́ fún ẹ lówó tó máa fi bẹ̀rẹ̀. So, ó rí pé good news. Ah, good news ni. Jọba mi dúpẹ́ lọ́wọ́ mọ́ mi gidigidi. Kémi bẹ́ẹ̀ dúpẹ́. Èmi kọ́ ni máa lọ bẹ́ẹ̀ dúpẹ́. Ìwọ gangan ló máa lọ dúpẹ́ lọ́dọ̀ Mọ́mísí. And Dansia, ṣé kí n sọ̀kọ́ fún ẹ? Ṣorí ládùúgbò yìí, pure water máa ń tàbí wèrè. Ó wá mú nǹkan. In a week, èmi personally mo mọ iye pure water tí mo èmi ò kàn fẹ́ tà mọ́ ni because ó ti dàbí waste of money because gbogbo omi tó wà ń bẹ̀ bí pé mi mo fi ń tọrẹ pọ̀ tí wọ́n bá ti ń tà màmá rà lọ́wọ́ ẹ̀ mi ni máa mú wọlé lọ síta mọ́. O ṣé ọ̀rẹ́ mi. So ṣé òun náà wà rí pé wọ́n kàn ti di big girl. Mọ́ mi dúpẹ́ gidi èmi kí máa ta pure water. Pure water ni o ọ̀rẹ́ mi pure water ni o dẹ̀ ní láti kiri because tó bá ti ń ta pure water yẹn máa bẹ́ẹ̀ kó sínú fridge tó bá fẹ́ tà wá kó sínú kúlà. Ọ̀rẹ́ mi mọ bí tí máa ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tí dúpẹ́ lọ́wọ́ mi. O ṣé. Dansia náà ti do ní pure water. Omi good business ni. Àwọn tó ń ta omi ládùúgbò wọn tó máa yẹn kọ́kọ́ gbé báàfù sórí báyìí. Àwọn yẹn gan ẹlòmíì máa tomi adẹ́kọ̀ọ́lé. Bẹ́ẹ̀ ni o tó lọ sọ. With the look of things provision tẹ́mi ta eré èlò ló wà lórí ẹ̀ 15 naira 20 naira. Omi lérè. Tó bá ra bisikíìtì 5,000 wà á rí 15 naira gè. Ìwọ tó ń ta pure water pé tó rà pure water 150 báwo lè fi pa 300. Ká tó wí ká tó fò ó ti ṣáájú mi kọ́lé. Lágbára Ọlọ́run kí máa ta pure water. O ṣé. Lágbára wa ni àjọ máa kọ́lé náà. Ó ṣe gan-an má dúpẹ́ lọ́wọ́ mi àwọn Yorùbá wọn sọ pé àkí ń dúpẹ́ ara ẹni. ó kì í dúpẹ́ ara ẹni. Alright, kí ló máa jẹ kí ló máa ń. Anything tó bá fún mi. Anything ló máa ń sọ favourite. Máa ta pure water àti soft drink ládùúgbò gbogbo qualification tí mo ní wọ́n máa ń máa hate mi gan ṣá ó ṣí provision shop fún ọmọ ẹ̀ ó wá ní kémi máa ta pure water òbúrú water ní salt aláàtìṣe mi ló máa ti ṣe ara ẹ̀. Ṣe. Good afternoon. Ẹ káàsán o. Kí wàá lọ́wọ́ ń ṣe ní òrùn báyìí? Òrùn yìí pọ̀ fún yín, man. Mo kàn fẹ́ràn nǹkan down the street ni. Ayọ̀lá lorúkọ mi o. Ẹ jọ̀ọ́ ṣé mo lè mú orúkọ yín? Bukky lorúkọ mi. Oh, Bukky. Yeah. What a lovely name. Olúwa bùkún ọlá mi. Ajẹ́gbó Olúwa ti bùkún ọlá mi lẹ́ni nìyẹn o.
Tẹ́ bá mind ibi tẹ́ ń lọ yẹn ṣé mo lè drop yín. What if tọ́nà wà bá papọ̀? Ẹ má worry. Obìnrin tó dára bíi titi yín báyìí ń bo ló rojú fún wa láti drop yín sí. Anywhere tẹ́ bá fẹ́ lọ at least máa gbé yín dọ́nà. Okay. Ẹ ṣé gan. Ẹ wọlé sí mọ́tò. Kàn lọ bẹ́ẹ̀ yẹn mo pò ilé ẹ several times mi ò rí ẹ wọ́n bẹ̀ tún wà switch off. DANSIA má bínú ara grandpa mom tí mi ní ọ̀yá mom tí dey insist pé kí n lọ dúró tí wọ́n lábúlé torí ọjà títí wọn and ìlú yẹn ó worse débi pé kò sí network níbẹ̀ even to make a call nǹkan tí mi ò ṣe pé ní I'm sorry. wọ́n dáa èmi náà ń wò bẹ́ẹ̀. Báwo lè ṣe cover up iṣẹ́ yẹn? Iṣẹ́. Oh! Èmi ò ṣe o. DANSIA, I can't kill anyone. Mi ò láyà rẹ̀. Mi ò lè ṣe. Oh, Bukky! Kí ni problem ẹ gan? Wo mi ò ní problem. Dandan kọ́ ni relationship o. Kí relationship kó túká. Ó dájú kémi lẹ́mi èèyàn lọ́rùn lọ. No, I can't do it. And again, lọ́jọ́ yẹn, so many things máa ṣẹlẹ̀. Hello, babe. Ó ti wá ń bẹ̀ ọ́. Òun náà ni mo fẹ́ ṣe báyìí. Okay, but DANSIA, ẹ̀rù ń bà mí. Mo ti gbọ́. Okay. Mo ti gbọ́. Okay. Thank you. Tí mo rí pé gbogbo ẹ dojú rí báyìí, even my shoes, everything, I left it there, mo sá lọ ni. Ó kò jẹ́ kí bọ̀bọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ yẹn. Wo. Gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Èmi ti ẹ̀ ní gist tí mo fẹ́ sọ fún ẹ. DANSIA, every disappointment is a blessing. DANSIA, I just met one guy. He's so handsome. He's cute. Tó bá rí, ó dẹ̀ máa ń tọ́jú mi lára. Kékeré nìkan tí Silva máa ń ṣe fún mi. This one, it takes very good care of me. So, ó tún ti ní new boyfriend? DANSIA, eléyìí ò kí n ṣe boyfriend and girlfriend o. This one, serious relationship ni. Tó dẹ̀ máa lead sí nǹkan gidi. Wonderful. Ìgbà wo la máa ń meet wọn báyìí? Àbí o tún gbé wọn pamọ́ fún mi ni? Gbé pamọ́ bíi ti báwo. Kò ṣe é gbé pamọ́. Don't worry, kò sí around for now. But tí Ayọ̀ọ́lá mi bá dé, máa make sure pé ẹ̀mí ti ra yín. Tó bá dẹ̀ rí, wàá like ẹ̀. Wo mi ti fẹ́ go silver kẹ̀. Ó Ayọ̀ọ́lá ni next thing sí. So kí ló máa jẹ kí ló máa mú? Ṣé kí n mú favourite wa? ẹni ní fìlà kò lórí o tìmùtìmù kápẹ́ dà sínú ojú lárí o. Kí ló wà nínú ilé tó ń wo? Mo ti rí nǹkan mi. Jẹ́ kí n tètè lọ bá bíbí mi síra wà wá mẹ́tẹ̀. Okay. Well down. The boy try go. My baby is here. Mr. Ayola. Oh, how you doing? I'm fine. Oh, okay. Oh, okay. What's your name?
DANSIA. Oh, DANSIA. Nice to meet you. I feel at home, Shegbo. Healing Lewa. Baby, you were showing on the journey. What's the very quick if I don't want anything? Oh, why? Why? Kilo ite fejo. Emi can like you was let me come out. I told her. But you know what? I feel like we can be in Jade. Whoa, I like it, my dad. Go to like none. Okay. If that is the case, Eje can sorry what can change and show me. Then come on. If me just few minutes, I'll be right back. Maybe shake my And in fila color Rio Timu kagbe na sino Chula Rio No, Mustapha. Daniel I'll pick it up. What's the one already? Let me hold it for you. Okay. No, what is Ayola? Ilé ló chat over, ilé ló send. Sherry, old small send I actually sent it because mo ń gbọ́ tó ń sọ pé o need àwọn kankan. And I'm very sure pé tí bá sọ fún yín pé mo fẹ́ fún ẹ láwọn owó yìí, o lè má fẹ́ gbà lọ́wọ́ mi. That is why tí mo ṣe òun okay, let me just do it together. With the payment of nǹkan tí mo purchase. Boy, Ayola, this is too much. It is not too much for my love. You're to back for your bed. Why they keep it? Mustapha, thank you so much, darling. I love you so much. I go love you. DANSIA. DANSIA, how are you? I'm fine. How are you? You are what? Ó lágbára. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ìwọ ni mo rí wẹ́rẹ́ yìí. Ṣebí wọ́n ló gbàgbé mi nítorí ọkọ Ayọ̀lá. No, Kí ni túmọ̀ ẹ DANSIA àjọ má sọ mí lẹ́nu. No, mo busy ni má bínú. Ìwọ busy. Báwo wà lọ́jà? Báwo ni gbogbo nǹkan? A dúpẹ́, kí lẹ máa jẹ, kí lẹ máa mu? Jẹ́ ń kánjú jẹ́ tètè wá máa lọ. Okay. Mo fẹ́ lọ rí supplier mi má bínú ṣùgbọ́n. Ọkọ Ayọ̀lá máa rí alẹ́ ta. All right now, DANSIA. Ìwọ ni mo wá kí. Máa jókòó máa jẹun pé. Jókòó. Jẹ́ kí n bí ti ràn lọ́tì. You're going? Okay, let me walk you down. All right, Best take care. baby. Okay. And we're careful, makeup kits me one baby. Má bẹ̀ tajà, má wọlé ọ̀rẹ́ mi. Kì í ṣe ìlágbára. Wọ́n mi yẹ ká sàn án. DANSIA. Ọkọ mi kí ló dé o lọ ṣọ́ọ̀bù mi? Mo lọ mà. Ìkọ́kọ́ ni mo rí tí mo kí wá fi tó yín létí mà. Ṣé kò sí o? Rárá mà, kó má bàlẹ̀ náà ni mo ṣe wá mà. Ó dà, já wọlé lọ ń gbà yẹn. Rárá mà, a lè sán bíbí náà mà. Bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ ni. ó dà jókòó. Ẹ ṣe mi. Ṣé kò sí? Búkì. DANSIA, kí ló ṣẹlẹ̀? Àánú Búkì ló ṣe mí. Pàápàá jùlọ àánú ẹ̀yin náà tẹ́ tó kó 1 náírà 2 náírà pọ̀ tẹ́ tó fi gba ṣọ́ọ̀bù fún. Ẹ lè imagine pé Búkì ṣẹ̀ṣẹ̀ pàdé ọmọkùnrin kan orúkọ ẹ̀ Ayọ̀lá ni gbogbo ọjà ẹ̀ báyìí ló ń kó fún. Mo tún fojú bá sọ̀rọ̀ síbẹ̀ náà kò tẹ́ ẹ̀ mójú kò mọ́ra bí onítìbí kò tẹ́ ẹ̀ wo ojú mi rárá. Mi ì dẹ̀ fẹ́ jà láàrin wa ṣe ní kí wàá fi tó yín létí mọ́. Irọ́ ló ń pa. Irọ́ ló ṣe máa irọ́ ni. A kó ọjà ìfọ̀kùn. Ó yé mi náà lẹ́nu o. Mọ́nù ẹ bá ṣe tó ń jó tọrọ o torí ẹ̀ mo ṣe wá sọ fún yín o. Ẹ ti dá báyìí. Ẹ jọ ó dẹ̀ ṣọ́ọ̀pù nǹkan tó ń sọ ìwòtọ́ ní ṣá. Òótọ́ ni o, mo fi torí Ọlọ́run bẹ̀ torí Ọlọ́run ẹ má jẹ́ kó mọ̀ pé mo wá sọ fún yín mi ìfẹ́ jà láàrin èmi àti ẹ̀ rárá ẹ jọ̀ọ́ mà. Jókòó. Ẹ ṣe mọ̀. Bukola ń ṣe tó tó yìí. Kò sí wàhálà. Ó ṣe ìyá mi. Ó ṣe ọmọ lọ ajé wa. Àmín mà. Ó ṣe gan. Ọlọ́run á bá mi dúró tí mo lọ. Àmín mà, ẹ pẹ́ fún wa mà. Àmín. Ẹ ṣe gan mà. Oníṣàṣe dànù. Búkì.
Bukola láì ṣàpà kò burú ilé ló ti máa bá mi ilé ló ti tà ń jókòó dédì. Ta ni ó tẹ̀mí fún ọ? Ta ni ó lọ tẹ̀mí fún ọ? Ẹkún àdásùn àìfẹ́ bí àdánwò. Kí ni problem ẹ̀ gangan ìṣòro ẹ̀ gangan ni mo fẹ́ mọ̀. Ìwọ ò ṣe kankan. Ìwọ ò ṣe kankan. Ìwọ ò ṣe kankan. Jọ kí lóde tó ń kó owó fọkùnrin. Èmi ni. Mi kò fọkùnrin. Ìwọ ò kó owó fọkùnrin. Ìwọ ò kó owó fọkùnrin. Mi ò kó fọkùnrin. So mi mọ̀ nǹkan tí mo sọ nìyẹn ló wá kó gbọ́ ọjà tí èmi ṣe wàhálà tí mo jùṣẹ́ tí mo jùyà tí owó onírú owó oníyọ owó ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ tí mo ṣàjọ owó àjọ tí mo fi dá ilókòwò ìwọ wọn kó fọkùnrin. Mi ò kó owó fọkùnrin. Fi ojú ẹ̀ búra sí. Báwo lẹ ṣe máa ní pé kí n búra? Bẹ́ẹ̀ o lè búra. Kò wọ́ọ̀tì kí n máa búra. Kò wọ́ọ̀tì kó máa búra òun kó ọjà tiẹ̀ fọkùnrin ọjà. Mi ò parọ́ mi ò kó owó fọkùnrin. Ayọ̀lá táwọn Ayọ̀lá ọ̀ máa Ayọ̀lá rí. Ayọ̀lá is just my friend. Ayọ̀lá is just your friend wọ́n kó ọjà àti tìyẹ wọ́n kó fún. Òun náà nu àpà lórí Ayọ̀lá. Àwọn ìyá Ayọ̀lá dẹ̀ fẹ́ jèrè ẹ̀. Mi kú fún. Ẹnu Ayọ̀lá dẹ̀ ní ìyá tí ò lè lọ sọ́nà rí ara kó kó fún ìyá tí ẹ fẹ́ jèrè ẹ̀. So wàhálà tèmi ṣe lórí títí Ayọ̀lá ló máa jẹ́. Dẹ́bi lóhùn. Mi ò kó fún. Kò tiẹ̀ lé. Nídìí láti máa ṣe owó èmi àti ẹni máa ṣe wótòwótò lórí ọ̀rọ̀ tí ò lọ kò sí wàhálà nǹkan kan ṣoṣo ló lè solve ẹ̀ láti èní lọ every Sunday òṣàkì lọ ṣọ́ọ̀pù Sunday every Sunday gbogbo tó bá ti tà láti ọjọ́ Monday sí ìdíjọ́ Saturday gbogbo àkáǹtì ẹ̀kọ́ wá fún mi every Sunday bọ́jà bá ṣe ń wọlé àti bó ṣe ń jáde I want to be of no. Mọ́mí bọ̀ èmi lè gbọ́ ṣọ́ọ̀bù fún. Màá gbá ojú ẹ̀ o ti kọjá nínú lọ́wọ́ mi màá gbé ìgbádùn fún ẹ tí wọ́n bá admit ẹ̀ hospital wọn ò fẹ́ kí n náwó ni kò jẹ́ kí orí ẹ̀ kó pé láti èní lọ gbogbo tí o bá ti tà ní ṣọ́ọ̀pù yẹn every Sunday I want the report. Okay, thank you oníranù kó ṣíkúrò ájú mi kó kó rẹ̀ kó dájú mi adójú ti ní ọmọdé mélòó ní ẹ tó sọ ẹ di sugar mommy tó ń náwó fọkùnrin at what age ẹ gbà mí oníranù bí ṣe tó yìí pẹ̀lú arúgbó ara yìí ní ilé náwó fọkùnrin ọkùnrin náà máa náwó fún mi títí kọ recharge card ọkùnrin náà máa rà fún mi ọwọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó tẹ̀mí fún ọ ọlọ́wọ́ rẹ̀ kọ́tọ́ kò sí kọ́nà ọkọ̀ ọlọ́wọ́ ẹ̀. Ta ni ó lọ tẹ̀mí fún ọ? Ọmọ yìí ń bẹ̀ jáde bẹ̀ ọ̀dà kò yẹ kí a máa yá máa ta. Irú ìyàwó yẹn come on shut up. Ta ló sọ fún mọ́mísí mi? Ta ló sọ? Èmi kí ni mi fẹ́ ṣe máa sọ òun nǹkan bẹ́ẹ̀. Ta ló sọ? Hold on. Ta ló sọ? Gbà. Hold on o. Ṣèbó ní ìwọ́kọ́ ló sọ. Hold on. Amọ̀rù yín. Ìwọ tó bá máa jọ tèèyàn lọ́wọ́ máa jọ pamọ́ ni. Hold on. Gbà. Message tí mo ṣí yẹn kà. Báńkì aláàtì lélẹ́yìn náà. Open ẹ̀ náà kó kà. Ayọ̀lá Adékúnlé Bánjọ. Ayọ̀lá nìyẹn. Tún wà another one. Ìtò wà ń sàlẹ̀ yẹn náà kà pẹ̀lú tókè. 100k. 100k. Kí ni God tó wá ní láti lọ sọ fún mọ́ mi pé èmi kówó fọkùnrin, èmi kó provision fọkùnrin. Èmi DANSIA. Yes, ìwọ DANSIA. Yes, ìwọ DANSIA. Torí wọ́n ti dáadáa pé ìjọ táyọ̀ lọ wá sí ṣọ́ọ̀bù mi, ìwọ nìkan ló wà ń bẹ̀. So ta ló wá fẹ́ lọ sọ fún mọ́ sí? Ṣèyí ló máa jẹ́ ẹ̀. Ṣèyí? Ó ti gbà wípé ìjọ ta wá mo tún fẹ̀yìn méjì lẹ́ni. Oh, Ṣèyí yẹn. Even though kò decide láti kó gbogbo kí ẹ àtọjẹ kókó fún wọn kó Ayọ̀lá kò sẹ́yìn tó kọ́ mi bẹ́ẹ̀ náà báwo mi ṣe máa lọ sọ fún mọ́mì. Ṣèyí àbí. Okay. So can I have my phone? Okay ló máa sọ ládùúgbò gbogbo ariwo tó pamọ́ mi okay ló máa fi hàn dẹ̀. Má bínú sí mi ọ̀ṣọ́rí ọmọ Ṣèyí yẹn bí mo ṣe ń kúrò mi bá ilé ẹ̀ ni mò ń lọ ṣèyí má gbà ọ nǹkan tí màá fojú ẹ̀rí lẹ́yìn. wo ọ̀rẹ́ má bínú mọ̀ nílé ìsìn ẹ̀ ọmọ Ṣèyí yẹn oníkóbókóbó ni o. No nonsense lè lẹ́yìn o. DANSIA. Ṣèyí kí ló ṣẹlẹ̀ kí ló tó ń pariwo kọ mi bẹ́ẹ̀ yẹn. Kí ló dé mi pariwo orúkọ ẹ̀ kí ló dé tí mo ń pariwo orúkọ ẹ̀ DANSIA jọ kí ló lọ sọ fún Búkì.
báwo kò lára mi jọ. ṣó tó yẹn ni. ó tó bẹ́ẹ̀. mo kò sọ fún Búkì pé wọ́n ló sọ fún mọ́mì pé ń kó fọkùnrin ni náà. lẹ́nu ẹ̀ Dansia jọ kí ni mo rà ń gbà kí ni mo ṣe fún ẹ tó fi jẹ́ pé every time ló máa ń dísẹ̀ láti fàyè ní mi lára kí ló dé tó ń parọ́ mọ́ mi. wo ẹjọ́ ló fẹ́ rò I'm on my way out. padà sí ní báyìí. ó tó yẹn ni. yes o rò pé mò ń bẹ ṣeré ni. bẹ́ẹ̀ ni. ó máa ṣeré. rárá mo gbéjà wà báyìí ni jọ kí ló dé tó yẹ pé every time ló máa ń dísẹ̀ láti máa parọ́ tí wàá fẹ́ gbọ́ gbogbo ilé tó sọ yìí ó ti wà ní recording and trust me màá make sure pé mo play ẹ̀ fún Bukky from A to Z á fi lè mọ orí èèyàn tó jẹ́ aláìdáni ẹ̀. bravo bravo. yes. ta ló yà ẹ́ lọ́pọlọ yẹn. mo ní tí wọ́n bá bí ẹ re. really. tí wọ́n bá bí ẹ dá play record yẹn fún Bukky. ok wọ́n wá bí èmi dá o torí pé màá play ẹ̀ fún Bukky ó dẹ̀ máa gbọ́ ó máa fi lè mọ orí èèyàn tó jẹ́ ṣó ti gbọ́. kó lè bá a mọ̀ pé wọn ò bí ẹ dá kó play record yẹn fún Bukky. jọ kí ló fẹ́ ṣe kí ló ń wá èmi ti play lè fún Bukky náà ó ti gbọ́ ó dẹ̀ ti mọ orí èèyàn tó jẹ́ ṣó ti gbọ́ èèyàn burúkú. check your WhatsApp. kí ló fẹ́ wà ní WhatsApp mi kí ló fẹ́ send síbẹ̀. oh check it. have a nice day. how did you dance here. mo kú. Nigeria babes, Niger girls are your love. I'm telling you the truth. Mo date babe kan. Ayola, I think get serious. Èmi àti ẹ̀ tí ń plan main intro. Kò tí ẹ̀ tí nǹkan tí wà elaborate tó báyìí. Babe, you wá sílé mi for the first time. Ayola, ó dín ẹyin tì ẹyin mala tó wà lẹ́sẹ̀ títì wọ́n á dín ẹyin fine. Are you kidding me? Kidding. I'm for you. Wait. Wọ́n ṣọmọ Yorùbá. Yorùbá ni. Yorùbá ni. Kò wá lè dín. Ó mìíràn pé kò lè mọ ẹ̀fọ́ rò àbí kó mọ ọyọ́gún nìyẹn. Ayola, come off it. Ẹ̀fọ́, àní ẹyin. I'm telling you. Hey. That's horrible, you know. Ojú rí tó. Èwo ṣé ti Igbo ní ká sọ ní àbí Yorùbá? Thank God, mo ti ẹ̀ padà wá rí one of my bones. Man, this woman is sweet. Ó dà pé Ọlọ́run dídì gbé kalẹ̀ fún mi pé tiẹ̀ rẹ̀ ìhà tiẹ̀ rẹ̀. Bàbá. Mo máa ń sọ ọmọ fáwọn èèyàn. Tí wọ́n ní téèyàn bá rí ìyá burú, èèyàn ní mọ ìyá rẹ̀. Téèyàn bá pàdé èèyàn burúkú yìí, téèyàn bá rí èèyàn rẹ̀, èèyàn ní mọ ìyá rẹ̀. So oníbọ́ náà ṣe máa ń tó ọ̀rọ̀ ẹ̀ ká lè fi appreciate nǹkan bàbá mi. Just let me àyìnbí àwọn àpètú sọ lọ́run. Báwo wá ní sáìtì ẹ̀? Yeah, iṣẹ́ ń lọ bẹ̀, iṣẹ́ ò dúró. Oh, that's quite interesting. Ìjọ yẹn tí mo rí yẹn, mo kọ́kọ́ ń wọ ẹni yẹn bọ̀ pé ẹni dẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀. But mi ń tètè picture pé wọ́n ni. Mo àgbẹ̀ jẹ́ kí n pull over kí n wà sure. Sórí mo rí ẹ tó gbé súnmọ́ mi kọ́nà àbámi. Ayola rí náà. Silva, kì í ṣe nínú òkùnkùn. Máa dá ẹ. Really? I'm telling you. Pẹ̀lú gbogbo ilé. Ó sì. Oh, change now. You still fit, you know. You still kicking there, right? Yeah. Ó sì ń gym. We should push that, yeah. Man, that's my nigga. Hey, why la la? Thank God for life, man. Abi, God has been good. Dansia, irọ́ ló ń pa. And why are you doing this? Because ó dá mi lójú pé Ayola ò lè toast ẹ. Ayola ò lè ask ẹ out. Olóró àbètí dídí. Wọ́n dè wọ́n mi o. Wọ́n ní kí n má sọ fún ẹ. Wọ́n ní tí bá sọ fún ẹ pé ò ní gbọ́. Ṣé tí o bá rẹ́rìí, ṣé wàá lè gbàgbọ́? Irú èyí wọ̀. Complimentary card of course. Ayola fún mi complimentary card ẹ̀. Ó ní kí n pe òun. Mo dẹ̀ pé ìgbà tí mo pè ló kẹnu fẹ́ sí mi. Dansia, nǹkan tó fẹ́ gbà nínú kinní yìí ni kò yé mi. I'm very sure pé Ayola ò lè fún ẹ ní complimentary card débi pé ó fẹ́ toast ẹ. Ayola kí ló ṣe léyìí fún náà? Okay, this will approve it for now. Complimentary
magical Ayọ̀lá. Yes now. Ayọ̀lá ti bà tèmi jẹ́. Mo sọ fún ẹ pọ́kùnrin ò dáa. Wọn ò lọ́rùn rárá. Wọn ò ṣe má ní ni wọn. Ayọ̀lá ti bà tèmi jẹ́ Dansia. Ayọ̀lá promise me ní marriage. Dansia. Ayọ̀lá ti bà tèmi jẹ́. Ayọ̀lá ti bà tèmi jẹ́. Ọ̀rẹ́, kí wàá ló fẹ́ kí n fi ṣe láàrin Okay, bye. I'm sure. We fresh. Yo. I'm about to go inside you. Brother, kí la fẹ́ ṣe sí, you know. I must say you have a very beautiful house. Akọ̀lẹ́ ká fúri wa pamọ́ sí ìbá díẹ̀ ní ká tó sá padà, just to get myself, you know, kí múyàwó mi, everything ṣe ṣámṣám, kí n tó sá padà, you understand? Ó pẹ́ gan bẹ́ẹ̀ yẹn o. Àbí? Láti fẹ́ ṣe ìgbára lámbúra, ṣé o mọ̀ pé táìmù yìí la lè ṣiṣẹ́ tá máa fi kó jọ, tá máa fi everything máa fi wà okay? You're right. You know, abá tún ti dàgbà jù báyìí lọ, you know, another thing tún nìyẹn. Yeah, but Ayọ̀lá, ṣé o wá pẹ̀lú ìyàwó àtọmọ ni? Because in the wá àtàtí ń sọ̀rọ̀, mi ò rí ẹni ọmọ àbúyàwó. Mo gbogbo nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé mo wá láti wá mú ìyàwó ni. Mo mọ̀ pé o lè máa wà confused lórí ring tí mo máa wọ sọ̀rọ̀ yá. Ṣorí ring yìí, mo máa mọ̀ mọ̀ wọ̀ ni. Ó ti rí àwọn obìnrin, you know, ṣorí gbogbo àwọn obìnrin wa kò sí ètò dáná. Àmọ́ nínú èyí tí ò dá yẹn náà láti máa rí ètò dá tá a máa fi ṣáyà. That's right. Ìdí nìyẹn tí mo ṣe máa wọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi ń sìn ni. Èmi náà ti ẹ̀dùpẹ́ fọ́lọ́run, mo ti rí tèmi mú, mo ti lọ́mọ. You understand? Yeah. Congratulations. Hey, why lala? So happy for you. And èmi náà mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Really? Yeah, mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Wow. Oníṣòwò àlè, òun ló pè wọlé. Really? Yeah, òun ló pè wọlé. Hold on, do one minute. Hello, baby. Yeah, sure, okay. Ìgbà wo ló ń bọ̀? Mo expect kò ti wà nígbà látàárọ̀. Yeah. Okay, kò sí problem. Má pẹ́. Then wà careful nínú ọjà yẹn tó ń torí ọlọ́run. All right, darling. I love you. Ṣé ó ní òun bọ̀ nbí ni? That's the joy of my life. Ó ń bọ̀. Kò ní pẹ́ débi báyìí. Ó ń bọ̀ nbí. Ṣé èmi tó gbà á? You see, ibi ìgbà ló máa ń resume sí láàárọ̀. Tó bá ti dára lọlé. Ìgbà míì owó dẹ̀ máa ń sùn bíbá. You understand? Ó kọ̀ wà coincident wípé o bá bíbá ní tí wọ́n wà ní. But before you know, that might feel like an hour yẹ kó dé ibà. Èmi náà rọ̀. Kí ló fẹ́ jẹ? Mo wà okay for now. Ó sì ló jẹ́nu freezer o. Ó sì bá mi sa oúnjẹ kan like 3 days ago. Ó sì kò ní freezer. Ayọ̀lá, wọ́n rọ̀ pé mi náà níyàwó ni. Tí mo bá fi lè jẹun lọ́dọ̀ ẹ̀ tí mi ò lọ jẹun lé. Kéèsì mi o. Síbà agreement wa kọ́ ni. Agreement wa ni wípé o máa bá mi ṣeré látàárọ̀. Ẹ̀sọ̀ fún ìsinmi kó ṣọ́kìkùn, igi aládìbẹ̀ nígbà. Do you know your friend has a new boyfriend? Ikú ń ṣọ̀gẹ̀dẹ̀. Ayọ̀lá ló kọ ẹ̀. And would you believe the man suffering where this Ayọ̀lá tan sorry was my childhood friend? Oh, really? I grew up together and What a small world. Ayọ̀lá jẹ́ kó yé mi pé òun really fẹ́ Bùkọ́lá ní Ṣùlọ́kà. I'm happy for her. Legally. Ó ní lókì o. Dansia, ẹ̀rù ń bà mí o. Kí ló dé? Tí Bùkì bá make attempts láti fẹ́ pa Ayọ̀lá, gẹ́gẹ́ bó ṣe fẹ́ pa mí the other time kọ́. Kódà á máa wo o. Bùkì ń ṣèyàn burúkú o. Ó kò ṣínú bí ń gbà yẹn ni. Tí wọ́n bá wá ní misunderstanding nínú ilé tó bá tún ṣinú bí tó
You don't get it. Òótọ́ ni o. Kí ló wá fẹ́ ṣe báyìí? Well, èmi ti decide mind mi láti open up fún Ayọ̀lá kí n explain ìròyìn tí Bùkọ́lá jẹ́ fún. Búkì dẹ̀ láì bọ̀bọ̀ yẹn gan. Dansia, ṣùgbọ́n nǹkan tó ń sọ lẹ́nu ni. À ń sọ̀rọ̀ ẹ̀mí, ìwọ ń sọ̀rọ̀ love. Ẹ̀mí èèyàn lílé yìí náà. Baby. What are you doing in my house? Kí ló ṣe ń lé mi? Ṣé mo ṣẹ̀ṣẹ̀ máa wá sí ìbáyìí? Búkì, mi ò fẹ́ ká jọ drag ọ̀rọ̀ yìí dúró rárá. Number one, spare key inú ilé mi láti mú mú fún ẹ. Ó wà lọ́wọ́ mi. Can I have it? Ṣé tọ́jú ẹ sọ ni? Can I have the key, please? Please, just give me. Baby, ṣé wà okay? I'm fine. Okay. Ṣé tọ́jú ẹ ti sọnù ni? Mi ò fẹ́ báyìí drag ọ̀rọ̀ kankan. Jọ torí Ọlọ́run Bùkọ́lá. Anywhere àbí anytime tó bá rí mi, má ṣe bí ẹni wípé o mọ̀ mi rí. Mo fi Ọlọ́run bá mo fi bẹ̀. Baby, ṣé Now take your bag and leave my house. Ṣé bí mo ṣe kúrò lọ́dọ̀ ẹ lálẹ́ àná? Kí ni mo ṣe? Etí ẹ ò di o. Pẹ̀lú nǹkan tí mo sọ fún ẹ láàkún pé mi ò fẹ́ bẹ́ẹ̀ drag. Wọ́n lé ní. Gbé bàgẹ́ kó bọ́ síta. Mi ò ṣé mo. Ṣé wọn kí mo I've been nice, mi ò gba báàgì lọ́wọ́ ẹ, èmi mo ra báàgì yìí o ṣó mọ̀, èmi mo rà á fún ẹ, mi ò dẹ̀ ní kó bá mi gbé báàgì. So tètè bọ́ síta ń sìn kó máa gbé báàgì kó máa lọ. I don't want to raise my hands on you. Ọdún ẹ mo ti kúrò lálẹ́ àná náà, ó ṣe máa ní kí n gbé báàgì mi. Baby, wait. Wait now. Baby, calm down. Mo ń sọ fún ẹ o. Ó yá gbà báyìí. No, baby, yeah, wait. Yeah, baby, wait. Mommy, Ayola left me again. I went to his house, Mommy. Tabari Ayola ṣe nà mí jáde kúrò nínú compound. Mi ò ṣe kọ́kọ́ fún ọ, mi ò ṣe kọ́kọ́ fún tí ẹ ti sún mi bá. Ẹ jọ̀ọ́ kí ló dé Táyọ̀lá ò nílò ẹ̀? Kí ló Táyọ̀lá ò ní kó ṣe báṣubàṣu kó lù ẹ̀ lálùfọ́ lójú pàápàá kí wọ́n mú ẹ̀ ń tẹ̀tẹ̀ wá bá mi lé nígbà tó bá ti respect ara ẹ̀ tó ń fi rẹ̀ ẹbọ ọkùnrin tó ń fi rẹ̀ ẹbọ ọkùnrin tó sọ̀rọ̀ ẹni ṣúgà mọ́mí tó ń fọkùnrin ní tó ń kó gbọ́ ọjà ẹ̀ tó ń kó fọkùnrin tó ń kówó fún kí ló tọkùnrin ẹ̀ tó kò nílò ẹ̀? Mo kó Fáyọlá. O kò Fáyọlá o kò provision fún sọ tó tọ́ bí a kà okùn ṣèkọ́ tí ó dáńsì ká okùn lọ lù ká lọ ṣe é lè sọ tó fún mi. Mi kò fi provision fún ìjọ tó ń ṣe bẹ́ẹ̀ jẹ́ mú kọ fún ní gift mọ́ ọ̀dà kó nínú ṣọ́ọ̀bù. Ìlú láàrin mi àti ẹ̀ sọ tó tọ́ ká okùn dànù ká lọ bẹ̀ òun fún provision bí. Mo Fáyọlá lọ́wọ́. O ò fún lówó anyway sori èmi ò understand why tó ń sọkún tó ń bẹ ẹ níjọ́ kìnìún àná mo dẹ̀ sọ fún ẹ mo sọ fún ẹ mo ní ọkùnrin yóò ń ṣe ọkùnrin ṣọmọ tó bá ti respect rẹ tó gbé rẹ bó ṣe kó gbé rẹ lọ́dọ̀ ọkùnrin á ṣe é ṣekúṣe ọmọ ìkíni ara ẹ̀dẹ̀ ni ẹ kí ló fẹ́ kún kí ló fẹ́ kún. má jẹ́ rẹ̀ lè ṣe ṣòtúgbọ́ tí wọ́n bá ti ṣègbè tí wọ́n bá ti fi rẹ̀ bẹ ọkùnrin náà tẹ̀lé who is there. Èmi ni mà. Wọ́n DANSIA ọlọ́run ló gbé ẹ wá bí a kò bá ń bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ ó dẹ̀ bọ́ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ tó ń sunkún tó fẹ́ kú ṣe rẹ̀ léṣe nulẹ̀ tọ́ya Ayọ̀lá kọ̀ọ̀kọ̀ òun Ayọ̀lá kọ̀ọ̀kọ̀ òun Ayọ̀lá tí ò wúlò bá dẹ̀ pé ọ̀tọ̀ wúlò ń ṣe àbádé kíní kan kí ló ṣẹlẹ̀ bí a kò bá sọ̀rọ̀ bóyá wàá lè rí bá sọ̀rọ̀. Búkì take it easy now ó dẹ̀ gbọ́ nǹkan tí mọ́mí ń sọ fún ẹ wọn ò lè rí ibi tí ò dákọ́ tiẹ̀ sí náà. wọn ló fà ojú rí ebi ò pa ẹ́ oní bísíǹsì ṣe tó ń ṣe òun rẹ̀ ó fi bẹ ọkùnrin àdúgbò bí kò yé mi ló máa ń kéré ara ẹ̀ àwọn arúgbó kan àfihàn abẹ ọkùnrin. Ayọ̀lá ni mo lọ́wọ́ ṣé dìgbà tí gbogbo ọkùnrin ayé ìbá fi mí lẹ́kẹ́ tó mọ̀. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ọmọdún mélòó ni ẹ tó gbé lọ́ka jù mí lẹ̀ bí káíkáí. ẹ jẹ́ sáré lọ́ba kí lọ́ba sọ o. bí a kò lọ́ba sọ̀rọ̀ ọlọ́dẹ lè sọ ìwọ lọ sọ mẹ́pà Ayọ̀lá òun ló kó gbogbo mi. kò bá má bínú but kákúkú sọ kákúkú da ogbó ẹrù
Ayọ̀lá náà kúkú ti lọ báyìí sísọ tó bá gbọ́ náà yẹn kò sí bàbá rẹ̀ ń bẹ̀. Kí ló dé gan-an tí kò mi ní gbogbo ẹ̀mí sókè mi lè bí dáadáa mọ́ báyìí sí ṣé àwọn amọ́kùnrin hypertension mi wá. Ikú ń ṣọ̀gẹ̀dẹ̀ ọ̀rẹ́dì o, gòmọ̀ kan tó dùn ún pa ni o. Àjókòó sí ṣe pé tí ojú kò inú mi dùn dẹ̀ dùn pé abá silva náà ń bí ọlọ́run ṣe máa ń ṣe nǹkan èmi kọ̀ wá ni mo Ayọ̀lá gangan mo wá bàbá inú mi wá dùn pé torí mi Mr. Ayọ̀lá ẹ má bínú mi mọ̀ yín o ṣùgbọ́n wọn silva inú mi wá dùn pé mo bá mi báyìí tí mo máa kọ́kọ́ tì sí ẹ náà jọ torí ọlọ́run kí lọ́mọ mi ṣe fún ẹ tó mọ́ mi tó ń gba bí bọ́ọ̀lù tó ń bàjẹ́ kiri tó ń rojú ẹ̀ kiri ó ti lù ú ná. I'm even surprised that in this time and age you're a woman beater. Ó mú ọmọ olù ó ṣe níṣẹ́ lẹ́yà kò wá tán síbẹ̀ ó tún wá bẹ̀rẹ̀ sí ní rojú ọmọ mi káàkiri jọ nítorí ọlọ́run kí ni ọmọ mi ṣe fún ẹ kí ló ra nǹkan ẹ̀. ṣẹ́rẹ́ ti lílo ẹ má bínú sorry kò ṣe pé mo dédé lù náà animal stand by and ó lọ fún mi. ló ṣe lù ló ṣe mú nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ yìí ló mú ló lù ú ọlọ́mọ ìkàrí kò ṣe dára tó bá dákẹ́ mọ́ ẹ lọ́wọ́ àlàyé wo ló fẹ́ máa ṣe fún mi ọmọ kan oṣù tí mo bí ojúkọ ẹ̀pà ojúkọ èrè ṣé mo ti fà á lé ẹ lọ́wọ́ ni mo ti fà á fún ẹ níyàwó ni tí ó máa ṣe kó òun náà tí ò lọ́rọ̀ gbọ́ ṣé mo ti fà á fún ẹ níyàwó ló ṣe fọwọ́ ló ṣe fẹ́ lù pa fún mi ọ̀rọ̀ fáńdù ẹ ọmọ fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ yìí kéré ọmọ inú ẹ ló mú lò lù olóró fáńdù ẹ ni tó bá rọ fáńdù ẹ wọlé ra mu jókòó kò filẹ̀ àbí kò wá nọ́mbà mi kò pè mí kò fẹjọ́ ẹ̀sùn mi. ṣẹ́rí nígbà tí èmi àti ẹwà pọ̀ tí à ń fẹ́ra yín ó plan láti poison me but ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ pé ìyá mi ò ṣe kárí ẹni tí ọlọ́run ló fún mi. No, mommy. Yes, so o rò pé mi ò ní mú àmì. Dansia told me everything. O gba poison àbọ̀ gba poison o ń lo poison o fẹ́ poison àbọ̀ fẹ́ poison poison wà lọ́wọ́ ẹ̀. Wọ́n rí lọ́wọ́ mi bọ́ mi ò ló mọ́ mi ò lò. Thank you. Dansia ló fún mi. Dansia ló fún ẹ ní. Dansia ló fún mi poison. Dansia ìwọ ló fún ọ̀rẹ́ ní poison pé kó lọ fi pa Silva. Inú ìgbà tí Silva náà sọ ń sìn ó ní ìwọ náà ló tún sọ fóun nípa pẹ̀lọ́pẹ́ ẹ̀ ni ò jẹ́ kí ó pa sówọ́ ló pé o lè kó wá jà ìwọ ló polóko kó wá mú. Mú mi ó ń parọ́ mọ́ Dansia Dansia ò lè ṣe ó kàn wá àwùjáre lásán ni. Dansia ò lè sọ̀rọ̀ ẹ̀. Kò lè sọ. ń gbọ́ wọn náà ò lè sọ̀rọ̀ ẹ̀ láìláì. Kò sí bá ń parọ́ mọ́ ẹ ni. Ayọ̀lá sí mi náà dá sí i. mo dá sí i I mean Dansia ìwọ náà. Gbẹ́nu sàn everybody bá tiẹ̀ ń sọ̀rọ̀ kò tọ́ sí ẹ lẹ́nu ṣé Dansia ò sọ fún mi pé wọn náà toast ẹ ni. èmi toast Dansia. Yes. baby ẹ jọra yín kó kàn fanta nìyẹn ó yàtọ̀ síra wọn èmi ò like obìnrin dúdú obìnrin pupa ni mo like you are my specs mi ò kí ń toast obìnrin dúdú ń gbọ́ wojú mi wò mí dáadáa kó tún mi wò ibo mo ti toast ẹ. máa lè mọ ọmọ lọmọ ok. sọ̀rọ̀ jọ ibo mo ti toast ẹ. But wait báwo ni complimentary card ẹ ṣe dọ̀wọ́ Dansia because ó sọ fún mi pé wọ́n lò fún un. complimentary card mi ń gbọ́. ṣé o lè sọ̀rọ̀ ni say something. ìwé ò dáa o òbó yìí try gan-an lọ́mọ kékeré ààrẹ.
ṣe dáadáa nù ayé. O lè kúre o. Kò dájú pé o lè kúre at all. Listen, ẹni tó bá ní kó kúre òun gangan ò ní sùn re. Èèyàn burúkú ni ẹ. Ìwọ ẹ má lè pààyàn. Mummy, ìjọ nítorí Ọlọ́run ẹ má wò wá rùn. Ẹ bá wa fi ọgbọ́n àgbà dá sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àbí kí ni gbogbo kàtìkàtì? Irú èèyàn ò lélẹ̀. Dansia, mi ìrírò tiẹ̀ rí. Irú Ọlọ́run kọ́kọ́ ni mi rí. Abo ti gbàgbé. Ìjọ tó wá bá mi lé. Tó ń dán mọ́rán. Tó ní ìjọ tó délé tí mo fẹ́ lù ẹ́. Tí mo lóun kó provision ṣọ́ọ̀bù ẹ̀ fún Ayọ̀ọ́lá kan. Dansia màdúwà bá mi. Dansia. Òun ló máa ló sọ mí pé Ayọ̀ọ́lá kan tóun fẹ́. Ipe gbogbo ọjà ní ṣọ́ọ̀bù ẹ̀ ló ti kó fún tán. Èmi. Bẹ́ẹ̀ni, Dansia yìí ni. Mi ò sọ fún yín. Ní sáyẹn láṣẹ mo rí yín rí ṣé mo mọ̀ yín rí. Wojú mi. Ṣé mo máa mu tíì? Òkè mu. Sori milk lẹ́nu mi rí. Òkè mu milk. Ṣé gbọ́? Mọ́mì omi àti àgbo ló máa ń mu. Mọ́mì àgbo àtomi ni mo máa ń mu. Even mi ò kí ń mu juice rárá. Mo máa ń sàfún ni. Má parọ́ o. Ibo ló máa ń kó provision mọ́mì sí. O ti ní boyfriend, o ti ń lálẹ́. O ń lálẹ́ àbí? Ìjọ ẹ̀ mọ́mì bẹ̀rẹ̀ pé birthday party mo dẹ̀ ni mo fi ṣe gift. Kò dẹ̀ sí mí ló ń bẹ. Dansia, ṣo tún gbọ́ nǹkan tó tútù lẹ̀. Kí ló dùn parọ́ káàkiri báyìí? Bọ̀ Dansia ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ná? Dansia, nǹkan kan kò fẹ́ bèèrè lọ́wọ́ yìí. Jọ nítorí Ọlọ́run, á ti rí báyìí. Wípé bí ayé ọ̀rẹ́ ẹ̀ ọmọ tèmi kọ́ ó ṣe máa bàjẹ́ ní ìwà káàkiri. Èmi wá fẹ́ bí ẹ́, kí mi ò bẹ ìjà mi pariwo, kí lọmọ mi ṣe fún ẹ? Tó fi jẹ́ pé gbogbo omi tínú ẹ̀ bá ti ń lò ló ń bàjẹ́. O lọ sọ́dọ̀ Silva, o lọ bàjẹ́. O lọ sọ́dọ̀ Ayọ̀lá, o bàjẹ́. O wá sọ́dọ̀ mi, o bà mí jẹ́. Àti gbogbo omi oríṣiríṣi tó ti ń ba ọmọ mi jẹ́, kí ló ṣe fún ẹ? Torí pé àjọ tí mo ti mọ̀ ẹ́ méjì pọ̀, bí kò da fún ẹ, bí kò da fún ẹ ni wọ́n mi máa ń lé kiri. Kò lè sọ ọ̀rọ̀ kan àbí méjì kọ́mọ mi má dárúkọ ẹ̀. Ìtí ọmọ mi ṣe fún ẹ ní kò ṣàlàyé. Mi rò pé lè ṣe oríire mọ́ o. Kò lè dá fún mọ́ o. Bó ṣe wà pẹ̀lú gbogbo ohun tó ṣe kò lè dá fún mọ́. Ó béèrè lọ́wọ́ ẹ̀ kí ni reason tó fi ṣe gbogbo ohun tó ń ṣe. Èmi ló style. Ìwọ níràwọ̀ star wo ni wèrè ni? Ọmọ tèmi ń lo style. Ọ̀nà ìyàwó mi. Jọ ní sùúrù. Ilé olórogún ló ti wá. Torí àwọn ọlọ́mọ máa ń ronú bẹ́ẹ̀ yẹn. Ọmọ ìyálé mi ń ṣe mí, ọmọ orogún mi ló ń dà mí láàmú. Òun ló máa ń ronú because kí ló lè rò at your age tó di believe pé èèyàn kan ń ṣe ẹ́, èèyàn kan ń lò ẹ́. Níjọ́ tó ti mú ọmọ mi jẹ́ tí ń ṣọ̀rẹ́ yín, ó rọ́ṣẹ́ dúdú lọ́wọ́ ẹ̀rìn. Orí gbẹ́rẹ́ kínkínní báyìí lára ọmọ mi rí. Níjọ́ tí wálé mi mo fàgbọ́ lò ẹ́ rí. Kí ló wá rò ọmọ mi lo àìsíkì ẹ̀? Ṣé ní mistake tẹ̀yìn èèyàn máa ń ṣe nìyẹn? Mistake tẹ̀yìn èèyàn máa ń ṣe nìyẹn. Ó mọ̀ pé orí tó lókàlùkù gbé wá sílé ayé yàtọ̀ sí wọn. Kádàrá táyé yàtọ̀ sí Kẹ́hìndé. Stone and steady lọ̀rọ̀ lé ayé yìí. Tí o bá wò pé lọ́wọ́lọ́wọ́ yìí òun lọ́wọ́ ẹ̀ ṣì ń di lọ́wọ́ ẹ̀ ṣì ń di, ó mọ̀ bóyá Ọlọ́run tọ́jú títí ẹ sísàlẹ̀ pọ́ọ̀tù ni. Àwọn Yorùbá ní eégún tó ọkọ sáré irọ́ nínú wọn máa ń wò gbẹ̀yìn. Ṣé wọn mọ nǹkan tó lọ́wọ́ gbé ní in stock fún ẹni? Dábì lóhùn. Ẹni tó bá rúre láyé ló máa sọ rè. Tó bá bẹ̀rẹ̀ sí ṣe kéétà ọ̀rẹ́ ìgbé nítorí pé ó ń da fún eré ẹ̀ ló máa sá káàkiri tó ọwọ́ ò ní bà. Kò tiẹ̀ lè bà á mọ́. Because òun ò rí kò tiẹ̀ rí ẹ̀. Kí ló táwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ fúnra wa táìpà kan máa wọ ọmọ làkejì wa dẹ̀ máa lára wọn. Mọ́mì everything tí Dansia mọ̀ nípa mi èmi ni máa ń sọ everything nípa life mi fún. Ẹ̀ṣẹ̀ bí wọ́n gọ̀ ni jẹ́ dákẹ́kọ̀ọ́ má sọ̀rọ̀ mọ́. Ó gọ̀ ni. Torí èmi kọ́ ni mo ti máa ń sọ fún ẹ pé yóò máa ń fààyè ìdálẹ̀ tí ó máa ń bá yàn ṣọ̀rẹ́ yìí. Èmi kọ́ mo ti máa ń sọ fún ẹ. Tó pè mí rí àti ìyá ẹ̀ wá mi sọ̀rọ̀ kí n ṣọ̀nà ẹ̀rí kí ni kò gbẹnu sọ̀hún. Ṣé o ò ní ìyàmọ́ láyé? Mọ́mì ẹ wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tọwọ́tọwọ́ ni mo fẹ́ fi bẹ̀yìn. Ilé ọmọ yín lẹ wà o. Ẹ jẹ́ kí lady ẹ jẹ́ kó bọ́ta kúrò nínú ilé mi ò fẹ́ rí. Wá kó tó lọ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Ìwọ gbádùn lọ́rùn mi ó fún mi ní ìkorò àbí bẹ́ẹ̀ kọ́ Dansia
kò síbikíbi tó lè dé lórílẹ̀‐èdè ayé ò ní pàdé adùn. lórí mọ́kúrẹ́ lẹ́yìn náà kò síbi tó lè rìn dé ò ní pàdé adùn. jọ ọ̀dọ̀ àwọn fámìlì ẹni kò máa lọ o. ilé yín ibẹ̀ ni kò máa lọ kọ́ lè lọ bẹ́ẹ̀ tún ògo ẹ̀ kọ́ bẹ́ẹ̀ tún rọ. torí bá máa wo lọ wò bọ̀ last born ìyá ẹ̀ ló máa jẹ́ last wife. dáadáa. broda kí ni túmọ̀ ògbélé tó ń ṣe stop kí ló ń bẹ̀ fún kí irú ẹ̀bẹ̀ o ló ń bẹ̀ fún kò sí nǹkan tóbìnrin lè ṣe yín o kí n gbọ́ sókè lu obìnrin kí ni túmọ̀ gbogbo yẹn jọ má bẹ ìyàwó mi mọ́ ìyàwó mi nìyẹn that's my woman. It's okay, mommy. No, it's okay, baby come. bọ́bí báwo kò sí ètò ọmọ máa fẹ́ mọ́nà ẹ̀ méjì ó dà pé nǹkan jọ ń ṣe yín ọmọ tẹ lù. èmi kọ́ mo lò ó mọ́mì ẹni tó lórí kò ní fìlà o ẹni ní fìlà kò lórí o tìmùtìmù kẹ́gbìn dà sínú ojú lárí ọmọnú inú ta ni ó tẹ̀mí fún ta ni ó tẹ̀mí fún ẹkún àdásùn ìfẹ́ bí àdánwò ìfẹ́ bí àdánwò. Ẹ sọ fún ìsinmẹ̀rẹ̀ kó ṣọ́ọ̀kìkùn igi aládìbẹ̀ nígbó. Ikú ń ṣọ̀gẹ̀dẹ̀ ọ̀rẹ́ dí o gọmọ kan tó dùn ún pani o. Òkété ẹ̀ẹ́dẹ́gbà látẹ̀ ó káwọ́ borí. What you saw is what you reap.